Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé kò tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àtojúre tí a rí gbà tí ẹ fi mú wa wà ní ààyè tí ó dára. Aṣẹ́yìn lọ́ba ọlọ́run ẹ̀yin òpó tó da ayé wa mú, ẹ̀yin èjìká tí ẹ kò jẹ́ ká aṣọ kórè bọ́ lára wa o. Ẹ̀yin ọlọ́run ìyanu tí ẹ ṣàtìlẹ́yìn wa tí ẹ dáàbò yín bò wá, a fi ìyìn ọlá ògo fún orúkọ yín. Tí a bá ní ká sanwó fún afẹ́fẹ́ tí à ń mí símú, a lè má lè sọ ọ́, ṣùgbọ́n a dúpẹ́ fún àánú yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àtọkàn wa ní ire àti èyí ọjọ́ ẹtì gbogbo tó jẹ́ ẹtì nínú ayé wa. Kí ẹ̀yin Olúwa pé ọba wa mú kúrò ní orúkọ Jésù. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ẹtì ọjọ́ 19 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run apá kìíní. Àkọ́sórí wa la mú nínú ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ 23. Ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ 23. Ìwé mímọ́ ti ṣe o tí ó wà pé Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà sí òdodo fún un, a sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 23. Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 23 tí ó kà báyìí. Olúwa sì wí pé èmi á pa ohun tí èmi yóò ṣe mọ́ fún Ábúráhámù bí? Nítorí pé Ábúráhámù yóò sáà di orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé ni a ó máa bùkún fún nípasẹ̀ rẹ̀ o. Nítorí tí mo mọ̀ pé òun yóò fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọn kí ó pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù wá fún un. Olúwa sì wí pé nítorí tí ìgbé Sódómù Gòmórà pọ̀, nítorí tí ẹ̀ṣẹ̀ wọn ó pàpọ̀ jù, èmi yóò sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó ti dé ọ̀dọ̀ mi. Síbẹ̀ kí n kọ́, èmi yóò mọ̀ wọn. Àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò níbẹ̀, wọ́n sì lọ sí Sódómù. Ṣùgbọ́n Ábúráhámù dúró níbẹ̀ níwájú Olúwa. Ábúráhámù sì súnmọ́ ọ̀dọ̀ Olúwa, ó wí pé ìwọ ha run olódodo pẹ̀lú àwọn ènìyàn búburú bí? Bóyá 50 olódodo yóò wà nínú ìlú náà, ìwọ kì yóò wá dá ibẹ̀ náà sí nítorí 50 olódodo tí ó wà níbẹ̀. Òun á dára tí ìwọ fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú àwọn ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó á dára onídàájọ́ gbogbo ayé kì yóò wá ṣe èyí tí ó tọ́ bí? Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo nínú ìlú Sódómù, ǹjẹ́ èmi yóò dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábúráhámù sì tún dáhùn, ó sì wí pé wò ó nísinsìnyí, èmi ti dáwọ́ lé láti bá Ọlọ́run yìí sọ̀rọ̀ o. Èmi ẹni tí í ṣe erùpẹ̀ àti eérú, bóyá 50 nínú 50 olódodo náà ìwọ á run wọ́n ní ìlú náà nítorí 5. Òun sì wí pé bí mo bá rí 45 níbẹ̀, èmi kì yóò run ún. Ó sì tún sọ fún un pé ẹ̀wẹ̀, ó ní bóyá a ó rí 40 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run ún nítorí 40. Ó sì tún wí pé jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Ọlọ́run, èmi ó sì máa wí bóyá a ó rí 30 níbẹ̀. Ó sì wí pé èmi kì yóò run ún bí mo bá rí 30 níbẹ̀. Ó wí pé wò ó ná, èmi ti dáwọ́ lé láti bá Ọlọ́run yìí sọ̀rọ̀, bóyá a ó rí 20 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run ún nítorí 20. Ó wí pé jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí ọ o, Olúwa. Ẹ̀ẹ̀kan ṣoṣo yìí ni èmi yóò sì sọmọ o, bóyá a ó rí 10 níbẹ̀. Òun wí pé èmi kì yóò run ún nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ lójú kan náà bí ó ti bá Ábúráhámù sọ̀rọ̀ tán. Ábúráhámù sì jáde lọ sí ibùjókòó rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ẹtì. Ó lè yà ọ́ lẹ́nu pé Ọlọ́run ní àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́. Àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run súnmọ́ Ọlọ́run débi pé wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa Ọlọ́run tí ẹlòmíràn kò mọ̀. Wọ́n jẹ́ àwọn ènìyàn tí ó ní ìrírí láti ìmọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n jẹ́ àwọn ènìyàn tó ní ìrírí àti ìmọ̀ rẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀. Irú àwọn ènìyàn báyìí kì í fẹ́ láti sọ̀rọ̀ ìjìnlẹ̀ nípa ohun tí wọ́n mọ̀ nípa Ọlọ́run nítorí àwọn tí kò ní iyè, àwọn tí kò ní òye, àwọn tí kò súnmọ́
Ábúráhámù jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run. Ó súnmọ́ Ọlọ́run débi pé Ọlọ́run sọ pé òun kò lè ṣe ohun kan gbòógì láì kọ́kọ́ sọ fún ìwé Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Mósè náà wà lára àwọn tímọ́tímọ́ Ọlọ́run o. Ó súnmọ́ Ọlọ́run débi pé Ọlọ́run fúnra rẹ̀ ń jẹ́rìí nínú ìwé Númérì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹjọ pé òun máa ń bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú àti pé ó rí àwòrán rẹ̀ tí a dà. Ó rí àwòrán rẹ̀ ìrísí nínú èdè òyìnbó òní. Jòhánù olùfẹ́, ó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí ó hàn gbangba pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run. Nínú gbogbo ẹni tó wà láyé, Jésù pinnu láti fi hàn gbogbo ohun tí yóò ṣẹlẹ̀ lópin ọjọ́. Gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run débi pé wọ́n rí àwọn agbára rẹ̀ tí àwọn nǹkan kò rí láéláé. Wọ́n gbọ́ àwọn nǹkan lọ́dọ̀ rẹ̀ tí wọn kò sì sọ fún ẹlòmíràn, tí wọ́n sì jẹ́ kí ó yí padà lọ́pọ̀ ìgbà. Ìwé Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Exodus orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Bóyá àpẹẹrẹ tó fara hàn jùlọ ni ìbáṣepọ̀ Jésù pẹ̀lú Pétérù, Jákọ́bù àti Jòhánù nígbà tí ó wà ní orílẹ̀ ayé, nítorí wọ́n wà pẹ̀lú Jésù Kristi lórí òkè ìpaláradà. Wọ́n rí ògo rẹ̀ nínú ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejì. Nígbà tí ó fẹ́ jí ọmọbìnrin Jáírù dìde, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ó gbà láàyè láti tẹ̀lé e wọlé. Wọ́n sì rí agbára àjíǹde rẹ̀ nínú ìwé Máàkù orí ìkarùn ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Wọ́n súnmọ́ débi pé wọ́n rí i ní ìgbà àkọ́kọ́ ìpòrúurú rẹ̀ ní ọgbà Gẹ́stímánì nígbà tí òun ké sí Ọlọ́run pé kí ó mú ago kọjá lórí òun. Nínú ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkàndínlógójì. Jésù ń pè wọ́n ní pàtó láti ṣọ́nà fún òun. Àwọn wọ̀nyí ni wọ́n rí ìrírí àkókò àgbàyanu pẹ̀lú Jésù tí ẹlòmíràn kò ní. Ó jẹ́ àǹfààní ńlá àti oore-ọ̀fẹ́ ńlá láti jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run. Mo gbàgbọ́ pé ìpòǹgbẹ onígbàgbọ́ tòótọ́ kọ̀ọ̀kan yẹ kó jẹ́ láti wà lára àwọn tó máa wà nínú ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ mi nínú Ọlọ́run. Torí ìdí èyí, èmi sọ ohun tó gbà láti lè wà lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run ní àwọn ọjọ́ díẹ̀ sí i tí ó ń bọ̀ wá yìí. Ọ̀rọ̀ àyẹ̀wò: báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run tó? Báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run tó? Ṣé Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbókèèrè mọ dídùn ọbẹ̀. Bí a bá ṣe súnmọ́ ni sí la ṣe ń mọ̀ wá ẹni. Kí Olúwa kó fún wa ní oore-ọ̀fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ti Ọlọ́run. Olúwabùkọ́lá Ayákọ́ ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.